kẹ́ ṣe bẹ̀bẹ̀ ń ròyìn fáráyé. ìyá mi ṣe bẹ̀bẹ̀ ń ròyìn fáyé gbọ́. Adébáhùn kẹ́ ṣe bẹ̀bẹ̀ ń ròyìn fáráyé. ìyá mi ṣe bẹ̀bẹ̀ ń ròyìn fáyé gbọ́. Adébánkẹ́ ìyá mi ọ̀wọ́n o. ìyá mi ṣe bẹ̀bẹ̀ ń ròyìn fáyé gbọ́. Adébáhùn kẹ́ màmá rere òní tòṣì láyéláyé. ìyá mi màmá rere òní tòṣì láyé ń bẹ. ẹlẹ́yinjú àánú o. àóyè afúnilówó tí òní wo bẹ́ẹ̀. ìyá mi màmá rere òní tòṣì láyéláyé. ẹ̀jẹ̀ ń pa ọ̀yà mi lé. ẹ̀jẹ̀ ń pa ọ̀yà mi lé o. ìyá dára lẹ́yìn ọmọ o. ẹ̀jẹ̀ ń pa ọ̀yà mi lé. ẹ̀jẹ̀ ń pa ọ̀yà mi lé. ẹ̀jẹ̀ ń pa ọ̀yà mi lé o. ìyá dára lẹ́yìn ọmọ o. ẹ̀jẹ̀ ń pa ọ̀yà mi lé. Àgbẹ̀ ó yá máa gbóhùn mi ro òkun. Àlùkò máa gbóhùn mi rọ ọ̀sà. Lékelèké máa gbóhùn mi re lálé. Ilé yèyé mi Adébánkẹ́ o. Ìyá mi tí sọjọ́ bí lò ní mo wá kó bẹ̀rẹ̀ fún. Adébánkẹ́ o. Àyàfákẹ́yẹ gbéra nílẹ̀ òdìdó pọ́ọ̀dún. Ìyá mi gbéra nílẹ̀ òdìdé yeye ọmọ tí ń gbọmọ lọ́jọ́ ogúnlé. Adébánkẹ́ ìyá mi ọ̀wọ́n bí o bá wo máa gbóhùn ẹnu mi tétí rẹ̀ bá ń ja ọmọ níporí yeye. Ìyá Victoria, Mama Gloria, Mama Julius, Mama Michael yaya Fákẹ́yẹ. Orí rẹ̀ ò ní burú. Ìyá mi máa sàmì àṣẹ. Orí kì í fọ́ lọ́ta, orí ò ní fọ́ ẹ̀dọ̀ kì í dùgbìn. Ìyá mi bí ó bá wò mọ́ gbódù ẹnu mi ọmọ níporí yeye. Adébánkẹ́ ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Ẹ̀jẹ̀ ń pọ́n ilé, ẹ̀jẹ̀ ń yẹ́ sí o. Ìyá mi Adébánkẹ́ ìyá Fákẹ́yẹ ó ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Òun ẹ̀rí ẹ̀ wí, òun ẹ̀rí ẹ̀ sọ, máa pọ́n lé máa yẹ́ ẹ sí. Adébánkẹ́ o, ikú ò ní filẹ̀ ẹ̀yìn ṣòde, àrùn ní filẹ̀ ẹ̀yìn ṣọ̀dẹ̀dẹ̀. Ìyá mi ò ṣe mo dúpẹ́, ó ṣe mo dúpẹ́ ọ̀pẹ́ òpin. Gbogbo ibi tó ti mówó tó máa ń ná, àgbà náà ò ní lè wọbẹ̀ lágbára Ọlọ́run ọba. Ó wá ní dolówó àná. Adébánkẹ́ ìyá mi mọ̀ sàmì àṣẹ. Ó ní fọmọdí, ọmọ aráyé ò ní bàbàtà fọ sẹ́nu náà rẹ̀. Ó ní ṣoore ṣe, àfúnni má wo bẹ̀, àfúnni má screenshot Adébánkẹ́. Ó ti sọdún èyí náà every May 27 lọ́jọ́ tàbí ọ̀sáyé. Ó wá ní jẹ́ṣe mọ́, orógbó ló ní kó o gbó. Ìyá mi wọ́n sàmì àṣẹ, òbí ló ní òbí kú dànù. Níre là á sọ̀rọ̀ àtàrẹ lágbára Ọlọ́run ọba. Adébánkẹ́ o, ìgbàlẹ̀ tí ìlú yí ọ̀nàrún oníjẹ́ kó kán bóbó. Ìyá mi gbéra nílẹ̀ òdìdè jáde lé bàbá tó bí ọlọ́mọ. Ìlà ọ̀rọ̀ gún ọmọ ògbóyè kọlá. Ọmọ akọ́gùn wa kòtò ìlànà àdéhùn àwọn kówórádé rí. Ọmọ ògbìn ìgùn gbilá, ọmọ ògbìlá gbìn ìgùn. Ìlà ń sọ olóko. Ogún mi lókè àjà nílé àwọn bàbá rẹ̀. Ọmọ alára ní ọmọ ajérò. Ọmọ ọ̀rọ̀gún ilé ìlà ọmọ ògbóyè kọlá. Ọ̀rọ̀gún ti pẹ́ lórí oyè ó dàjẹ́ léyìn. Agbólú ajé ó pẹ́ lórí oyè ó dá aṣíwá. Yá mi máa gbóhùn ẹnu mi. Ọmọ ògbóyè gbọ́lá. Ìlú ẹ̀rú ò gbọ́dọ̀ wọbẹ̀ nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ìwọ̀fà wọn ò gbọ́dọ̀ sùn. Ìwọ̀fà sùn láàárọ̀ bí alẹ́ balẹ̀. Ajagunlá lóhun agbẹran. Àmọ̀pọ̀ agbọ̀ gbọ̀gbọ̀ àgùntàn. Èyí ọ̀rọ̀ ọ̀gùn alóhùn àgbà wọ́ká. Àwọ́ká ọmọ wíwọ́ ní ìṣẹ́bọ. Ọmọ ewúrẹ́ láti ń jẹ lẹ́sẹ̀ gbàgede, àgùntàn láti ń jẹ lẹ́sẹ̀ yàrá. Àgùntàn gàgàrà
Adébánkẹ́ o tó kọ lọ́lẹ̀dẹ̀ láńjọ́ sílé yìí tewétewé 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 mo yọ̀ ọkọ ìwò mo sì lọ́yà kàrà nílùú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ó yá ó jí ilé àwọn yẹyẹ rẹ̀ ya mi Adébánkẹ́ ya Fákẹ́yẹ Ìbàdàn níṣẹ́ ní àwọn màmá tó bí ọlọ́mọ ọmọ rólówó ọmọ jẹ̀gbíjẹ̀ karahun ẹ̀sà ọ̀gbẹ́ ọmọ ológbòjò dọ́gbọ́n yọkẹ́ ọmọ súnkẹ́ bí ẹni súnmọ́ ọmọ arẹ́kùsì mọ̀dẹ́lì ọkọ̀ Ìbàdàn májàmájà tẹ́ ìkárà wájú lẹ́rú ogun òkó wọn nìbàdàn rí olórí ológun níran màmá tó bí ọlọ́mọ ogun òkó wọn nìbàdàn rí olórí olóró ní bàbá wọn ṣe ọmọ ajá kan lù kó tẹ gbogbo ọ̀nà sómi ṣòro wọ́jà Adébánkẹ́ inú ilé yeye rẹ mo wà mí ò tí ì lọ ìlú òjò ìlú Àjàyí ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun owó kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà àgbàlá kíkún létí tó kókó ó sáré àgbàlá Ògúnmọ́lá ọjọ́ kọ́lọ́kùn bẹ́bẹ́ lómi ìlà nínú ilé yeye tó bí ọlọ́mọ ọmọ agbọ́sásá ogun tí ó ní sani yìí Adébánkẹ́ o ọmọ agbáyàyà màmá yá ọmọ arólú owó wọn sì máa pè ran yeye tó bí ọlọ́mọ ẹ̀sán ọgbẹ́ ọmọ ológbòdò ọmọ àsúnké bí ẹni súnmọ́ ìyá mi Adébánkẹ́ ó ti sọdún èyí náà èmi àdùfẹ́ ló ṣe tẹ̀mí sí nínú owó tọmọ pẹ́pẹ́ lọ́bọ̀ òun ṣe nílé àárọ̀ gbèrògùn gbọ́dùwọ̀ yìí kọjú kú ẹni bá lé òkú ló mọ̀ gbẹ̀kúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra lágbára ọlọ́run ọba ìbẹ̀rẹ̀ tí wàá lù yí ọlọ́run oníjó kan bóbó tàbáwọ́rẹ́ ní tó ní ọmọ ló gbà yí pẹ́ mọ́rọ̀ ojú ni ó mọ̀ bẹ̀ lọ́wọ́ ẹ̀sìn èèyàn tó bá ní ọmọ ló gbà yí pẹ́ aṣọ pínpín ni ó máa wọ̀ káàkiri tèmi kúkú l'Adébánkẹ́ ọ̀nàrún oníjẹ́ pọ́njú kú fún wa ìyá mi o etí rẹ̀ bá ń já mo ní ọmọ mi kan rárá ọmọ nípòrí yeye àdùfẹ́ onítìrẹ àkọ́kọ́ lónìí ò ti sọdún èyí náà ó ṣe mí sí tọmọ tówó tọ́ ọkọ ẹ̀rí tọ́ba níta ló ń dábí ẹ̀dùn tọ́níta ló ń rọ̀ bí òwe àdùfẹ́ ọmọ ṣẹ̀wà lèmi ń jẹ́ lúmọ̀ọ́rọ́ ni mí lúmọ̀ọ́ṣọ́ ajá nígboro lóògùn máa ṣọ ọmọ àfigbóruru ní ológun ẹ̀gbá ni mímọ́ níṣẹ̀bí ọmọ gbogbo àkàlà.